tẹpẹta asán ní ìyá ẹ̀rọ Àríkẹ́ fi ń pín ìrẹsì fún àwọn èèyàn láti dìbò fún olùdíje lẹ́gbẹ́ òṣèlú APC lọ́sùn. Èyíkéyìí ọmọ ẹgbẹ́ Accord tí ẹ bá rí níléṣà níbí a máa pa á. Sẹ́nitọ̀ Fádáhùnsí ló sọ̀rọ̀ jáde nígboro ẹnu bẹ́ẹ̀ fáwọn ọmọ ẹgbẹ́ APC ṣáájú ètò ìdìbò Ọ̀ṣun. Davido ti kọ̀wé ránṣẹ́ sí Donald Trump lórí ohun tó ń ṣẹlẹ̀ lọ́sùn ṣáájú ìbò gómìnà tó ń bọ̀. Wọ̀nyí sì ni kókó tó wà nínú lẹ́tà náà tí ó kọ ránṣẹ́. Sultan Sokoto ti ké sí àwọn Kìrìsìtẹ́nì àti Mùsùlùmí ní Nàìjíríà láti yéé máa sọ̀rọ̀ àbùkù àti ọ̀rọ̀ ẹ̀gàn síra wọn nítorí pé wọ́n ń gbé ẹ̀sìn wọn lárugẹ. Primate Ayọ̀délé ti ké sí gómìnà Adeleke pé kó ṣe gbogbo ohun tó bá lè ṣe nítorí ààrẹ Tinubu nífẹ̀ẹ́ sí ìyọnípò rẹ̀. Ẹgbẹ́ òṣèlú APC ó sì lo gbogbo agbára wọn láti yọ kúrò nípò. Ogunlọ́gọ̀ àwọn ọmọ Nàìjíríà ti ké sí ọ̀gá àgbà ọlọ́pàá Nàìjíríà láti gbé ìgbésẹ̀ kíákíá lórí ọ̀rọ̀ Sẹ́nitọ̀ Fádáhùnsí tí wọ́n ló ní kí àwọn ọmọ APC máa pa àwọn ọmọ Accord nípínlẹ̀ Ọ̀ṣun. Àtíkù ti bẹ̀rẹ̀ sí ṣàníyàn pẹ̀lú bí wọ́n ṣe ní àjọ INEC múra láti lo ẹ̀rọ BVAS àtijọ́ lákòókò ìbò ìpínlẹ̀ Ọ̀ṣun. Ààrẹ Tinubu ti rọ àwọn ọmọ Nàìjíríà láti kọ́ orílẹ̀-èdè tó wà ní ìṣọ̀kan kí wọ́n sì má jẹ́ kí èdè àti ẹ̀yà dá wàhálà sílẹ̀ lórílẹ̀-èdè yìí. Primate Ayọ̀délé ti ké gbàjarè sí ìjọba. Ó ní àwọn Kìrìsìtẹ́nì Nàìjíríà wà nínú ewu. Ó sì yẹ kí Sheikh Sani Yahya Jingri ti wà ní àtìmọ́lé fún ọ̀rọ̀ tó sọ. Àjọ HNRC ti ké sí àwọn aláṣẹ àti ẹ̀ṣọ́ aláàbò láti fi gbòòrò òfin gbé Sheikh Yahya Jingri kí wọ́n sì fojú rẹ̀ bá ilé ẹjọ́ lẹ́yìn ọ̀rọ̀ tó ń fa wuyewuye tó sọ. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́ ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Tẹpẹta asán ni ìyá ẹ̀rọ Àríkẹ́ fi ń pín ìrẹsì fún àwọn èèyàn láti dìbò fún olùdíje lẹ́gbẹ́ òṣèlú APC lọ́sùn. Ọ̀rọ̀ gbajúmọ̀ obìnrin oníṣòwò kan ní ìpínlẹ̀ Ọ̀ṣun, Alhaja Falilat Yusuf, tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí ẹ̀rọ Àríkẹ́, ti fa àríyànjiyàn lórí ayélujára lẹ́yìn fọ́nrán fídíò kan tó fi hàn pé ó ń pín ìrẹsì fún àwọn èèyàn agbègbè kan nípínlẹ̀ Ọ̀ṣun tó sì ń ṣépè fún wọn pé èyíkéyìí nínú wọn tó bá gba ìrẹsì tí ó dìbò fún olùdíje ẹgbẹ́ All Progressives Congress APC nínú ìdìbò gómìnà tó ń bọ̀ nípínlẹ̀ Ọ̀ṣun. Nínú fídíò náà tí ẹ̀rọ Àríkẹ́ fi sí orí ayélujára ìkànnì TikTok ní ọjọ́ Ajé Monday tí akọ̀ròyìn wa ṣalábàápàdé rẹ̀. Nínú èyí a rí ẹ̀rọ Àríkẹ́ tó ń pín ìrẹsì tí wọ́n kó sínú àpò tí wọ́n sì fi àwọn àmì ẹgbẹ́ òṣèlú APC sí lára. Ń ṣe lobìnrin náà ẹ̀rọ Àríkẹ́ wọ aṣọ àti fìlà tí wọ́n ṣe lọ́ṣọ̀ọ́ pẹ̀lú àmì ẹgbẹ́ òṣèlú APC àti àwòrán olùdíje lẹ́gbẹ́ náà fún ipò gómìnà àǹbọ̀. Nígbà tó ń pín àwọn oúnjẹ náà, ẹ̀rọ Àríkẹ́ sọ pé ẹnìkan tó jẹ́ aya gómìnà ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun tẹ́lẹ̀ ló pèsè ìrẹsì náà pé kí àwọn ó pín fún àwọn olùdìbò láti fi dìbò fún ẹgbẹ́ òṣèlú APC. Ó sọ pé ìrẹsì ọ̀hún ni ẹni náà fún wọn tó sì sọ fún òun pé kí n fún ẹnìkan ṣoṣo ní ọ̀kọ̀ọ̀kan ṣùgbọ́n òun máa fún wọn ní méjì méjì. Lẹ́yìn náà ó rọ àwọn tí wọ́n ń gba ìrẹsì náà pé kí wọ́n ṣe àtìlẹ́yìn fún olùdíje lẹ́gbẹ́ òṣèlú APC tí ó sì ń gbé wọn ṣépè pé èyíkéyìí tí ó bá kọ̀ láti dìbò fún ẹgbẹ́ òṣèlú APC tí ó sì gba ìrẹsì. Fídíò náà ló ti wá fa oríṣiríṣi awuyewuye àti àríyànjiyàn lórí ayélujára pẹ̀lú bí àwọn kan tí wọ́n ń béèrè bóyá ó yẹ kí wọ́n máa pín oúnjẹ fún àwọn olùdìbò ní ìbáṣepọ̀ pẹ̀lú ìdìbò. Nínú èsì ẹnìkan sí fídíò náà, ó sọ pé fífún àwọn olùdìbò ní ìrẹsì, ẹ̀wà, epo ìdáná, owó, àpò ẹ̀bùn àti àwọn ohun mìíràn fi hàn pé gbígba àbẹ̀tẹ́lẹ̀ nínú ìdìbò ni. Ẹlòmíràn sọ pé ìgbà wo ni àwọn ọmọ Nàìjíríà máa bọ́ lọ́wọ́ ìrònú ipò ẹrú bá wọn yìí. Àwọn olóṣèlú mọ̀ pé Nàìjíríà tó bá wà ní ìṣọ̀kan ni yóò jẹ́ òpin sí ìjọba búburú. Bákan náà ni ẹlòmíràn wí pé ọ̀nà àwọn èèyàn sì jìn sí òmìnira ní orílẹ̀-èdè yìí. Bí o bá fẹ́ jà fún àwọn ènìyàn wọ̀nyí, wọ́n sì máa fi ọ́ sínú ìtìjú, wọ́n sì máa fi àìlera àti ìṣòro ayé wọn hàn. Wọ́n ń lo ebi àti òṣì láti dẹkùn mú àwọn èèyàn ní orílẹ̀-èdè Nàìjíríà. Bẹ́ẹ̀ ni ẹlòmíràn tún sọ pé gbogbo àwọn tó ń gba ìrẹsì náà ẹ sì máa wá sunkún lọ́la nítorí òṣì. Ó sọ pé Nàìjíríà kò ní dára, wọ́n sì ń pín ìrẹsì fún yín bí ẹlẹ́wọ̀n. Síbẹ̀ ẹlòmíì tó jẹ́ Michael pè fún ìdìbò
tó máa lọ ní àlàáfíà. Ó ní òpin gbogbo rẹ̀ ohun tí gbogbo wa ń gbàdúrà fún ni ìdìbò àlàáfíà, òmìnira àti òdodo, kí àwọn ènìyàn Ọ̀ṣun lè yan àwọn olórí wọn láìsí ìwà ipá tàbí ìbẹ̀rù. Ìṣẹ̀lẹ̀ náà wáyé ní àkókò tí ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ń bọ̀ ní ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 15 oṣù kẹjọ ọdún 2026. Nínú ìdìbò náà, gómìnà tó wà nípò Adémọ́lá Adélékè ti ẹgbẹ́ òṣèlú Accord Party, Oyèbámijí ti ẹgbẹ́ òṣèlú APC àti Najim Salam ti African Democratic Congress láàrin àwọn mìíràn ni yóò máa díje fún ipò gómìnà ìpínlẹ̀ náà. Ìdìbò ọ̀hún tó ń bọ̀ náà ti kún fún ọ̀pọ̀ awuyewuye òṣèlú fún bí àwọn ẹgbẹ́ àti àwọn alátìlẹyìn wọn ṣe ń fi ẹ̀sùn kan ara wọn lórí ìdàrú, ìwà ipá òṣèlú àti lílo àwọn iléeṣẹ́ ìjọba fún àǹfààní ẹgbẹ́ kan nígbà tí ìdìbò ń sún mọ́lé. Síbẹ̀, àjọ Independent National Electoral Commission ti tẹnumọ́ pé àwọn ti múra tán fún ìdìbò náà, tí wọ́n sì rọ gbogbo àwọn tó ní í ṣe pẹ̀lú ìdìbò náà láti rí i dájú pé ìdìbò náà lọ ní àlàáfíà. Èyíkéyìí ọmọ ẹgbẹ́ Accord tí a bá rí n'Iléṣà níbí a máa pa. Sẹ́nẹ́tọ̀ Francis ló sọ̀rọ̀ jáde nígboro ẹnu bẹ́ẹ̀ fáwọn ọmọ ẹgbẹ́ APC ṣáájú ètò ìdìbò Ọ̀ṣun. Sẹ́nẹ́tọ̀ tó ń ṣojú ẹkùn ìdìbò Ọ̀ṣun East Senatorial District Francis Fadansi ni a gbọ́ pé ó ti ń halẹ̀ dúnkòokò mọ́ àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú Accord Party pé wọ́n máa pa wọ́n. Ó sọ fún àwọn èèyàn lẹ́gbẹ́ òṣèlú All Progressives Congress APC ní Iléṣà, ìpínlẹ̀ Ọ̀ṣun, pé kí wọ́n máa kọlu ọmọ ẹgbẹ́ Accord Party tí wọ́n bá rí láàrin àkókò yìí títí ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 15 oṣù kẹjọ ọdún yìí. Fadansi tó jẹ́ ọ̀kan lára àwọn olóṣèlú pàtàkì lẹ́gbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀ṣun ni ó sọ̀rọ̀ yìí jáde nígbà tó ń bá àwọn alátìlẹyìn rẹ̀ sọ̀rọ̀ nílùú Iléṣà. Nínú fọ́nrán fídíò kan tí ó hàn dé lórí ayélujára ni a ti gbọ́ tí Fadansi ń sọ fún àwọn alátìlẹyìn rẹ̀ pé kí wọ́n kọlu àwọn ọmọ ẹgbẹ́ Accord Party tí wọ́n bá rí ní agbègbè náà kí ìdìbò tó dé. Ó ní bí àwọn bá tún gbọ́ nípa Accord Party ní Iléṣà yìí nípa ìdìbò tó ń bọ̀ ní sátidé, ó ní kí àwọn èèyàn tí ó wà níbẹ̀ kó ya fídíò ọ̀hún gbé jáde. Ó ní àwọn ti sọ fún wọn tẹ́lẹ̀ pé fìlà wọn dàbí ẹni tó ń ṣe àìsàn ibà yellow fever, wọ́n sì jẹ́ ẹranko. Ó wá béèrè lọ́wọ́ àwọn alátìlẹyìn rẹ̀ nípa àwọn ìpànìyàn tí wọ́n fi ẹ̀sùn kan àwọn ọmọ ẹgbẹ́ APC kí ó tó sọ ìhàlẹ̀ sí àwọn ọmọ ẹgbẹ́ Accord Party. Ó ní èèyàn mélòó ni wọ́n ti rí tí àwọn ọmọ APC pa tàbí àwọn èèyàn wọn kò tí ì kú. Ó sọ pé nítorí náà àwọn ti wà níbí báyìí láti sọ fún wọn pé títí di ọjọ́ ìdìbò bí àwọn bá rí ọmọ ẹgbẹ́ Accord Party kankan a máa pa wọ́n. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀, kódà bí àwọn ọmọ ẹgbẹ́ Accord Party bá ní PVC tí wọ́n sì fẹ́ lọ dìbò ní sátidé, wọn ò ní jẹ́ kí wọ́n ṣe bẹ́ẹ̀. Ó tún kìlọ̀ fún àwọn ọba àti olórí tí ó fi ẹ̀sùn kàn pé wọ́n ń ṣe àtìlẹ́yìn fún Accord Party. Ó sọ pé ilẹ̀ Iléṣà kò ní í gbà fún àwọn olórí náà. Ó wá kéde pé láti ìsinsìnyí lọ ojú fún ojú ni yóò jẹ́. A ti máa ń gba Iléṣà sílẹ̀ pẹ̀lú àìbìkítà tẹ́lẹ̀, ṣùgbọ́n báyìí ní àkókò yìí láti jẹ́ kí ọwá Òbòkun mọ̀ pé òun ni ọba Òbòkun kì í ṣe APC tàbí Accord, ṣùgbọ́n bí àwọn olórí rẹ̀ bá jẹ́ kí wọ́n lò wọ́n, ilẹ̀ Ìjẹ̀ṣà kò ní í gbà wọ́n láàyè. Láti ìsinsìnyí lọ ojú fún ojú ni tàbí ojú fún ohunkóhun. Ó tún halẹ̀ mọ́ àwọn olórí ìlú náà pé àwọn tí àwọn bá rí pé wọ́n ń fi ibi ìpamọ́ fún àwọn tí ó ṣàpèjúwe gẹ́gẹ́ bí alátìlẹyìn Accord Party lè dojúkọ ikú. Ọ̀rọ̀ yìí wá ní àkókò tí ìgbòkègbodò òṣèlú ti pọ̀ sí ní ìpínlẹ̀ Ọ̀ṣun ṣáájú ìdìbò gómìnà tó ń bọ̀, tí àwọn ènìyàn sì ń bẹ̀rù pé ìwà ipá àti ìbẹ̀rù lè ṣẹlẹ̀ lásìkò ìdìbò náà. Ọ̀rọ̀ náà tún wá ní àárín ìjàmbá àti ìforígbárí òṣèlú láàrin APC, Accord Party àti àwọn alátìlẹyìn gómìnà Adémọ́lá Adélékè. Accord Party ti dojúkọ ọ̀pọ̀ ìṣẹ̀lẹ̀ àti ìforígbárí ní ìpínlẹ̀ náà ní àwọn oṣù tó kọjá pẹ̀lú ẹ̀sùn pé wọ́n ti mú àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ láì bófin mu àti pé wọ́n ń kojú wọn. Ní oṣù keje, Ìmọ́lẹ̀ Campaign Council fi ẹ̀sùn kan àwọn ọlọ́pàá àti àwọn ọmọ ogun aláàbò kan tí wọ́n ní ó wà ní ojúṣe pẹ̀lú Fadansi pé wọ́n mú Pópóọlá Àlàbá tó jẹ́ olùdíje Accord Party fún Ìjẹ̀ṣà South Federal Constituency àti àwọn ọmọ ẹgbẹ́ mìíràn. Àwọn èèyàn ọ̀hún sọ pé mímú àwọn èèyàn àwọn náà jẹ́ ti òṣèlú tí ète rẹ̀ sì jẹ́ láti mú kí àwọn aṣáájú Accord má lè kópa nínú ìgbòkègbodò òṣèlú ṣáájú ìdìbò. Ṣùgbọ́n iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀ṣun sọ pé kò rí bẹ́ẹ̀. Wọ́n ní wọ́n mú Àlàbá lórí ẹ̀sùn kan tó ní í ṣe pẹ̀lú ẹ̀sùn ìwakùsà lọ́nà tí kò bófin mu àti àwọn ẹ̀sùn mìíràn. Ọlọ́pàá tún sọ pé díẹ̀ lára àwọn tí wọ́n mú pọ̀ pẹ̀lú Àlàbá kọlu àwọn ọlọ́pàá tí wọ́n sì fẹ́ dá wọn sílẹ̀ tí wọ́n sì bà ọkọ̀ ọlọ́pàá jẹ́. Agbẹnusọ Fadansi Sam Ṣẹ́gun Progress
kọ ẹ̀sùn tó so sẹ́nẹ́tọ̀ náà pọ̀ mọ́ mímú àlàbá ó sì pè ní ẹ̀sùn tí kò ní ẹ̀rí tó péye. Ó ní fún ìmúdájú sẹ́nẹ́tọ̀ Francis Fádáǹsì kò ní ohunkóhun ṣe pẹ̀lú àwọn ẹ̀sùn tó wà nínú gbólóhùn náà. Ìhalẹ̀ tí a sọ pé Fádáǹsì ṣe yìí lè túbọ̀ mú kí ìdààmú àti ìforígbárí òṣèlú pọ̀ sí ní Ọ̀ṣun, pàápàá jùlọ nítorí pé ó dojúkọ àwọn alátìlẹyìn ẹgbẹ́ òṣèlú mìíràn tààrà. Ìṣẹ̀lẹ̀ náà tún wá lẹ́yìn àwọn ẹ̀sùn tó wà nílẹ̀ nípa ìwà ipá òṣèlú ní Ọ̀ṣun ṣáájú ìdìbò. Ṣáájú ni gómìnà Adeleke ti fi ẹ̀sùn kan àwọn olóṣèlú APC títí kan Fádáǹsì pé wọ́n ń gbé ìwà ipá òṣèlú ga. Ó sì ti ké sí àwọn aláṣẹ láti gbé ìgbésẹ̀. Àwọn alátìlẹyìn Accord náà sọ pé wọ́n ti ń fi agbára mú àwọn ọmọ ẹgbẹ́ wọn láì bófin mu àti pé wọ́n ti ń kọlù wọ́n. Wọ́n sì fi ẹ̀sùn kan àwọn ẹni tí wọ́n ní ó wà lẹ́gbẹ́ APC pé àwọn ló ń fa ìwà ipá náà. Davido ti kọ̀wé ránṣẹ́ sí Donald Trump lórí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ lọ́sùn ṣáájú ìbò gómìnà tó ń bọ̀. Wọ̀nyí sì ní kókó tó wà nínú lẹ́tà náà tí ó kọ ránṣẹ́. Gbajúgbajà akọrin tàkasúfèé ní David Adeleke tí ọ̀pọ̀ mọ̀ sí Davido OBO ti kọ lẹ́tà sí ààrẹ Donald Trump orílẹ̀-èdè Amẹ́ríkà lórí nǹkan tó ń ṣẹlẹ̀ ṣáájú ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tí yóò wáyé lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 15 oṣù kẹjọ ọdún yìí. Davido ṣàlàyé nínú ọ̀rọ̀ rẹ̀ tó fi ránṣẹ́ sí Trump lójú òpó Twitter rẹ̀ pé ìbẹ̀rùbojo ti gbalẹ̀ báyìí, ó sì ṣeé ṣe kí rògbòdìyàn bẹ́ sílẹ̀ lásìkò ìbò gómìnà ọjọ́ àbámẹ́ta sátidé tó ń bọ̀. Ó ní ó ṣeé ṣe kí ìdúnkookò mọ́ni tún ṣẹlẹ̀ lásìkò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun. Eléyìí tó tún dàbí rẹ̀ ni pé àwọn kan ti ń lérí àti da ètò ìdìbò náà rú. Davido ní àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun sì ní ẹ̀tọ́ láti dìbò fún ẹnikẹ́ni tó bá wù wọ́n pẹ̀lú àlàáfíà láìsí ìbẹ̀rùbojo. Akọrin tàkasúfèé náà wá ké pe ààrẹ Trump àtàwọn lájọlájọ lágbàáyé láti kọbi ara fojú sí ètò ìdìbò gómìnà òpin ọ̀sẹ̀ yìí ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Bákan náà ló tún rọ ààrẹ Trump láti sọ fún gbogbo àwọn tọ́rọ̀ kàn láti ṣiṣẹ́ wọn bí iṣẹ́ kí àwọn aráàlú sì dìbò fún ẹni tó bá wù wọ́n. Davido ní àwọn ò fẹ́ ìtàjẹ̀sílẹ̀, àwọn ò sì fẹ́ ìdúnkookò mọ́ni, ìdìbò àlàáfíà ni àwọn ń fẹ́. Bákan náà ni àwọn ń fẹ́ kí ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun náà lọ ní ìrọwọ́ ìrọsẹ̀. Sultan Sokoto ti ké sí àwọn Kristẹni àti Mùsùlùmí ní Nàìjíríà láti yé máa sọ̀rọ̀ àbùkù àti ọ̀rọ̀ ẹ̀gàn síra wọn nítorí pé wọ́n ń gbé ẹ̀sìn wọn lárugẹ. Sultan Sokoto Muhammadu Sa'ad Abubakar ti rọ àwọn Kristẹni àti Mùsùlùmí ní Nàìjíríà pé kí wọ́n dẹ́kun ṣíṣe ẹ̀gàn ara wọn. Ó ní ọ̀wọ̀ fún ara wọn jẹ́ nǹkan pàtàkì fún àlàáfíà àti ìgbépọ̀ wọn. Sultan náà sọ̀rọ̀ yìí ní ọjọ́ Ìṣẹ́gun ní Àbújá níbi àpéjọpọ̀ kan. Ó ní ó yẹ kí a jẹ́ olótìtọ́ sí ara wa pé kí àwọn Kristẹni dẹ́kun ṣíṣe ẹ̀gàn àwọn Mùsùlùmí, kí àwọn Mùsùlùmí náà dẹ́kun ṣíṣe ẹ̀gàn àwọn Kristẹni. Ìyẹn ni ọ̀nà tí a lè gbà máa gbé ní àlàáfíà. Sultan náà kìlọ̀ lòdì sí èrò pé ẹ̀sìn kan ga ju ẹ̀sìn míì lọ. Ó sọ pé kò yẹ kí Kristẹni tàbí Mùsùlùmí máa wo ara rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó sàn ju àwọn ẹlòmíì lọ. Ó ní a kò wá sí ayé yìí láti sọ pé a sàn ju ẹnikẹ́ni lọ. A kò sàn ju ẹnikẹ́ni lọ. Ọlọ́run ni ẹlẹ́dàá gbogbo wa. Òun ni yóò pinnu ẹni tó sàn láàrin gbogbo ènìyàn. Ó sì mọ̀ bí yóò sì ṣe é. Nítorí náà mi ò wá síbí láti sọ pé mo sàn ju ẹnikẹ́ni lọ. Ọ̀rọ̀ Sultan náà wáyé ní ọjọ́ mélòó kan lẹ́yìn tí olùkọ́ ẹ̀sìn Islam Yahya Jibril sọ pé àwọn Kristẹni kò bá sí máa ka ara wọn sí ẹni tó ga ju àwọn Mùsùlùmí lọ bí kò bá ṣe fún ètò tí Mùsùlùmí àti Mùsùlùmí tó jẹ́ olùdíje ààrẹ àti igbákejì rẹ̀ dá sílẹ̀. Bí ó tilẹ̀ jẹ́ pé Sultan kò dárúkọ Jibril ní tààrà, ó tẹnumọ́ pé kò sí ẹ̀sìn kankan tó yẹ kí ó ka ara rẹ̀ sí ẹni tó ga ju ẹ̀sìn mìíràn lọ. Ó tún rọ àwọn ọmọ Nàìjíríà pé kí wọ́n tún àṣà àbójútó àti ìfẹ́ sí àwọn aládùúgbò wọn ṣe padà láìka ẹ̀sìn tàbí ẹ̀yà tí àwọn aládùúgbò náà jẹ́ sí. Ó ní Allah ló pèsè aládùúgbò rẹ̀ fún ọ. Ẹnikẹ́ni tó bá jẹ́ aládùúgbò rẹ̀ ó mọ ohun tí à ń retí pé kí o ṣe fún un gẹ́gẹ́ bí aládùúgbò rẹ̀. Sultan tún koro ojú sí bí àwọn ènìyàn ṣe ń tan irọ́ àti àwọn ọ̀rọ̀ ẹ̀gàn káàkiri lórí ayélujára. Ó kìlọ̀ pé àwọn tó mọ̀ọ́mọ̀ ń ṣe àtẹ̀jáde àwọn ẹ̀sùn èké nípa àwọn ààrẹ, gómìnà, sẹ́nẹ́sọ̀ àti àwọn aṣojú ìjọba mìíràn yóò dáhùn fún iṣẹ́ wọn níwájú Ọlọ́run. Ó rọ àwọn ọmọ Nàìjíríà pé kí wọ́n ṣiṣẹ́ pọ̀ láti tún orílẹ̀-èdè yìí ṣe dípò kí wọ́n máa gbé èrò ìpínyà orílẹ̀-èdè yìí lárugẹ. Sultan tún rántí àpẹẹrẹ olóògbé Imam Abubakar Abdullahi, ẹni tó gba àwọn Kristẹni tó ju 200 lọ sí inú mọ́sálásí rẹ̀ láti fi wọ́n pamọ́
síbẹ̀ lákòókò ìjà tó wáyé ní ìpínlẹ̀ Plateau. Ó ṣàpèjúwe iṣẹ́ náà gẹ́gẹ́ bí àpẹẹrẹ ìwà ọmọ ènìyàn àti ìfẹ́ sí ẹlòmíì, èyí tó yẹ kí àwọn ọmọ Nàìjíríà máa rántí kí wọ́n sì máa tẹ̀lé irú àpẹẹrẹ bẹ́ẹ̀. Primate Ayọ̀délé ti ké sí gómìnà Adeleke pé kó ṣe gbogbo ohun tó bá lè ṣe nítorí ààrẹ Tinubu nífẹ̀ẹ́ sí ìyọnípò rẹ̀. Ẹgbẹ́ òṣèlú APC ò sì lo gbogbo agbára wọn láti yọ ọ́ kúrò nípò. Olórí ìjọ Inri Evangelical Spiritual Church Primate Elijah Ayọ̀délé ti kìlọ̀ fún gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adeleke lọ́jọ́ Ìṣẹ́gun pé ààrẹ Bọ́lá Tinubu fẹ́ kí ó kúrò nípò gómìnà. Ayọ̀délé tún sọ fún gómìnà náà pé ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC fẹ́ lo àwọn ọ̀nà àlùmọ̀ǹkọ́rọ́ yìí láti nípa lórí ìdìbò náà. Nínú àtẹ̀jáde kan tí Ọ̀ṣọ́ Olúwatósìn, olùrànlọ́wọ́ rẹ̀ lórí ọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ fọwọ́ sí, Ayọ̀délé sọ pé ààrẹ Tinubu nífẹ̀ẹ́ sí ìdìbò gómìnà tí wọ́n ṣètò láti wáyé ní ọjọ́ Àbámẹ́ta Sátidé. Ọ̀rọ̀ yìí wáyé lẹ́yìn tí àwọn olóṣèlú kan ní ìpínlẹ̀ náà bẹ̀rẹ̀ sí sọ pé ààrẹ Tinubu kò nífẹ̀ẹ́ sí ìdìbò náà lẹ́yìn tí ó ti pàṣẹ fún àjọ Economic and Financial Crimes Commission EFCC pé kí wọ́n tú ìdènà kúrò lórí àwọn àkáǹtì ìpínlẹ̀ Ọ̀ṣun. Àlùfáà náà gba Adeleke níyànjú pé kí ó má ṣe tẹ́tí sí àwọn ènìyàn tó ń sọ pé ààrẹ kò kópa nínú ìdìbò náà. Ó tún gbà á nímọ̀ràn pé kí ó ṣe gbogbo ohun tó bá lè ṣe láti rí i dájú pé ó dúró sípò gómìnà náà. Ayọ̀délé sọ pé Tinubu lọ́wọ́ nínú rẹ̀, ó sì nífẹ̀ẹ́ sí ohun tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Adeleke kò yẹ kí ó jẹ́ kí ẹnikẹ́ni tàn jẹ pé ààrẹ kò nífẹ̀ẹ́ sí ọ̀rọ̀ náà. Ó ń tọ́jú ìdìbò náà pẹ̀lú ìfarabalẹ̀, ó sì fẹ́ kí Adeleke kúrò nípò. Adeleke gbọ́dọ̀ ṣe gbogbo ohun tó mọ̀ pé ó lè ṣe láti lè dúró sípò, nítorí pé bí ó bá pàdánù ìdìbò náà, ìrìn àjò rẹ̀ kò ní rọrùn. Ó tún lè ṣòro fún un láti rí àǹfààní kankan gbà nílé ẹjọ́. APC fẹ́ ṣe àyídáyidà, ṣùgbọ́n kò gbọ́dọ̀ gbà wọ́n láàyè láti ṣe bẹ́ẹ̀. Ó ní APC máa lo owó, agbára ìbáṣepọ̀, agbára ìjọba àti ààrẹ fúnra rẹ̀. Kò ní rọrùn rárá, ọ̀rọ̀ náà yóò le gan. Àtíkù ti bẹ̀rẹ̀ sí ṣàníyàn pẹ̀lú bí wọ́n ṣe ní àjọ INEC múra láti lo ẹ̀rọ BVAS àtijọ́ lákòókò ìbò ìpínlẹ̀ Ọ̀ṣun. Olùdíje sípò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC Atiku Abubakar ti ṣàníyàn nípa ẹ̀sùn pé wọ́n fẹ́ lo àwọn ẹ̀rọ Bimodal Voter Accreditation System BVAS tí ẹ̀yà wọn ti di ti àtijọ́ nínú ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tí yóò wáyé ní ọjọ́ Àbámẹ́ta. Nínú àtẹ̀jáde kan tí ọ́fíìsì ìbánisọ̀rọ̀ rẹ̀ gbé jáde, Atiku sọ pé àwọn ìṣòro tí ó wáyé nígbà ìdánwò ìforúkọsílẹ̀ àti àmúdájú olùdìbò tí wọ́n ṣe ní Ọ̀ṣun ní ọjọ́ kìíní oṣù kẹjọ ọdún 2026 pẹ̀lú àwọn ọ̀rọ̀ tí Director of ICT ti Independent National Electoral Commission INEC Dókítà Lawrence Bayode sọ ti fi àwọn àìlera kan tí ó wà nínú ẹ̀rọ ìdìbò náà hàn. Nígbà tó ń sọ̀rọ̀ lórí Arise Television ní ọjọ́ Ajé, Bayode ṣàlàyé pé BVAS tí wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ sí lò fún ìdìbò ní ọdún 2021 ṣiṣẹ́ lórí Android version 10. Nígbà tí ó ń fèsì sí àlàyé náà, Atiku sọ pé àmọ́ ohun tí Director of ICT àjọ INEC kọ sọ ni pé Android version 10 ti di ti àtijọ́ nítorí pé ó dé òpin àkókò tí wọ́n máa ń fún ní àtìlẹ́yìn ní ọdún 2023. Ìyẹn túmọ̀ sí pé kò gba àwọn èrò lágbára àti àtúnṣe ààbò mọ́. Gẹ́gẹ́ bí Atiku ṣe sọ, lílo ẹ̀rọ tó ti di ti àtijọ́ fún irú ètò tó ṣe pàtàkì sí ìdìbò lè fa ewu ńlá nípa ààbò lórí ayélujára àti bí ètò náà ṣe ń ṣiṣẹ́. Olùdíje ààrẹ náà béèrè ìdí tí INEC kò fi ṣe àfikún agbára software BVAS pẹ̀lú gbogbo owó tí wọ́n ti pèsè sínú ètò ìnáwó fún wọn. Ó ní èyí ṣe pàtàkì gan, pàápàá jùlọ níwájú ìdìbò gbogbogbò ọdún 2027 àti àwọn ìdìbò tó ń wáyé lẹ́yìn àkókò ìdìbò gbogbogbò bíi ìdìbò gómìnà Ọ̀ṣun, èyí tí ó lè jẹ́ àǹfààní láti dán ẹ̀rọ tuntun náà wò. Ó ṣàpèjúwe bí INEC ṣe ń bójútó ọ̀rọ̀ náà gẹ́gẹ́ bí ohun tí ó ń fa ìfura. Ó sọ pé ó lè dín ìgbàgbọ́ àwọn ènìyàn kù nínú ètò ìdìbò. Atiku sọ pé àìlera yìí lè fún àwọn ọ̀daràn láǹfààní láti ṣe mọ̀gòmọ̀gò ẹ̀rọ BVAS. Wọ́n lè lo inú ẹ̀rọ náà pátápátá kí wọ́n sì yí àwọn àkọsílẹ̀ olùdìbò tí ẹ̀rọ náà ti fi pamọ́ tàbí àwọn fáìlì àbájáde ibùdó ìdìbò padà kí wọ́n tó fi ránṣẹ́. Ó tún kìlọ̀ pé nítorí pé àwọn ẹ̀rọ BVAS ń fi àbájáde ìdìbò láti àwọn ibùdó ìdìbò ránṣẹ́ nípasẹ̀ àwọn nẹ́tíwọ́ọ̀kì ìbánisọ̀rọ̀ gbogbogbò sí INEC Result Viewing Portal IREV tó ti di ti àtijọ́ lè mú kí ewu cyber attack pọ̀ sí i. Ó ní àwọn ìlànà ìpamọ́ àti ààbò dátà tó ti di ti àtijọ́ lè mú kí ewu ìkọlù tí à ń pè ní man in the middle
pọ̀ sí i nínú irú ìkìlọ̀ bẹ́ẹ̀. Àwọn ènìyàn tó mọ̀ kà lè dá àwọn dátà tí ẹ̀rọ ń fi ránṣẹ́ dúró, wọ́n lè dí wọn lọ́wọ́ tàbí kí wọ́n yí wọn padà. Àtíkù tún fi àníyàn rẹ̀ hàn. Ó sọ pé lílo ẹ̀rọ tó ti di ti àtijọ́ lè dín agbára ṣíṣe ìdámọ̀ ènìyàn kù. Gẹ́gẹ́ bí ó ṣe sọ, èyí lè jẹ́ kí ẹ̀rọ náà rọrùn fún àwọn ènìyàn láti tàn ní jẹ nípasẹ̀ àwọn ọ̀nà bíi lílo ọwọ́ tàbí àwòrán ojú èké láti kọjá àyẹ̀wò. Ó tún ṣe àfikún pé àwọn àṣìṣe software tí a kò ṣe àtúnṣe àti àwọn ìṣòro ìran tí ẹ̀rọ tó wà nínú àwọn operating system àtijọ́ lè fà kí application náà dá iṣẹ́ dúró nígbà tí iye àwọn olùdìbò bá pọ̀ jù. Èyí lè fa ìdádúró nínú àmọ̀dájú àwọn olùdìbò àti àwọn ìṣòro ìmọ̀-ẹ̀rọ lákòókò ìdìbò. Olùdíje ààrẹ ADC náà ṣe àtìlẹ́yìn fún ìpè àwọn amòye cyber security pé kí wọ́n ṣe àyẹ̀wò tó jinlẹ̀ àti èyí tó pé lórí ẹ̀rọ náà. Ó ní lílo operating system tó ti dé òpin àkókò àtìlẹ́yìn rẹ̀ fún ohun èlò pàtàkì orílẹ̀-èdè lè ṣí ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà sílẹ̀ fún ewu ìkọlù. Láti dáàbò bo ìdúróṣinṣin ìdìbò, ó ṣe pàtàkì kí àwọn aláṣẹ ṣe àyẹ̀wò tó péye àti èyí tó jinlẹ̀ sí kóòdì software àti hardware ẹ̀rọ BVAS. Ààrẹ Bọ́lá Tinubu ti rọ àwọn ọmọ Nàìjíríà láti kọ́ orílẹ̀-èdè tó ní ìṣọ̀kan kí wọ́n sì má jẹ́ kí èdè àti ẹ̀yà dá wàhálà sílẹ̀ lórílẹ̀-èdè yìí. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti rọ àwọn ọmọ Nàìjíríà pé kí wọ́n dáàbò bo ìṣọ̀kan orílẹ̀-èdè yìí. Ó ní kò yẹ kí a jẹ́ kí ìyàtọ̀ tàbí èdè àìyedè ba orílẹ̀-èdè jẹ́. Tinubu tí igbákejì ààrẹ ilé ìgbìmọ̀ asòfin Barau Jibrin sojú fún sọ̀rọ̀ yìí ní ọjọ́ Ìṣẹ́gun níbi àpéjọ kan ní Àbújá. Ààrẹ sọ pé ìjíròrò àti àlàáfíà nínú ọ̀rọ̀ jẹ́ pàtàkì láti jẹ́ kí Nàìjíríà wà ní ìṣọ̀kan. Ó tún fi dá àwọn aráàlú lójú pé ìjọba òun sì dúró ṣinṣin láti kojú àìsí ààbò àti láti gbé àlàáfíà lárugẹ. Ó ní kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ìjọba pinnu láti rí dájú pé a dúró papọ̀ gẹ́gẹ́ bí orílẹ̀-èdè láìka àwọn ìyàtọ̀ wa sí. Ohunkóhun tí ìyàtọ̀ náà bá jẹ́, ó yẹ kí a bá ara wa sọ̀rọ̀, kí a sì máa gbé papọ̀ ní orílẹ̀-èdè yìí, kí Nàìjíríà sì máa wà gẹ́gẹ́ bí orílẹ̀-èdè kan ṣoṣo tí ó ní ìṣọ̀kan. Alága ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC lórílẹ̀-èdè yìí, ọ̀jọ̀gbọ́n Nentawe Yiwada náà kìlọ̀ fún àwọn olóṣèlú pé kí wọ́n má ṣe lo ẹ̀sìn àti ẹ̀yà nítorí àti rí àǹfààní òṣèlú gbà. Yiwada sọ pé oríṣiríṣi ẹ̀yà àti àṣà tó wà ní Nàìjíríà yẹ kí ó jẹ́ ohun tó mú àwọn ọmọ orílẹ̀-èdè ní ìṣọ̀kan, kì í ṣe ohun tó yẹ kó fa ìpínyà àti ìjà. Nígbà tó ń sọ̀rọ̀ nípa ìrírí tirẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ìjà tó wáyé ní Bauchi ti lé kúrò nílé, ó sọ pé ìwà ipá máa ń kan gbogbo ènìyàn láìka ẹ̀sìn tí wọ́n bá ń tẹ̀lé sí. Ó ní bí ìwà ipá bá dé, kò ní kọ́kọ́ béèrè bóyá Kristẹni ni ọ́ tàbí Mùsùlùmí kí ó tó ba ilé rẹ̀ tàbí iyì rẹ̀ jẹ́. Ó sọ pé bó tilẹ̀ jẹ́ pé àwọn ọmọ Nàìjíríà lè máa sin Ọlọ́run ní ọ̀nà tó yàtọ̀, síbẹ̀ àwọn ohun tí wọ́n ń retí, ohun tí wọ́n ń bẹ̀rù àti àwọn àfojúsùn wọn lè jẹ́ ọ̀kan. Yiwada ní a lè máa sin Ọlọ́run ní ọ̀nà tó yàtọ̀ lóòótọ́, ṣùgbọ́n a sì lè jìyà papọ̀, a lè láàlá papọ̀, a lè kọ́ orílẹ̀-èdè wa papọ̀. Ní ìkẹyìn, a lè dìde papọ̀, a sì lè ṣubú papọ̀. Alága APC náà rọ àwọn olórí òṣèlú pé kí wọ́n yẹra fún yíyí ẹ̀sìn àti ẹ̀yà padà sí ohun ìjà òṣèlú. Ó kìlọ̀ pé àǹfààní tí òṣèlú lè rí gbà fún àkókò kúkúrú lè fa ìpalára tó máa pẹ́ sí orílẹ̀-èdè. Ó ní kò sí ìṣẹ́gun òṣèlú kankan tó yẹ kí a fi mú ìpalára títí láì bá orílẹ̀-èdè wa, a sì ti ń rí irú rẹ̀ lójoojúmọ́. Ogunlọ́gọ̀ àwọn ọmọ Nàìjíríà ti ké sí ọ̀gá àgbà ọlọ́pàá Nàìjíríà láti gbé ìgbésẹ̀ kíákíá lórí ọ̀rọ̀ Senator Fádáǹsì tí wọ́n ló ní kí àwọn ọmọ APC máa pa àwọn ọmọ Accord nípínlẹ̀ Ọ̀ṣun. Àwọn ọmọ Nàìjíríà ti ké sí ọ̀gá àgbà ọlọ́pàá Nàìjíríà IGP Ọlátúnjí Dìísù pé kí ó tètè mú Senator Fádáǹsì tó ń ṣojú fún ẹkùn Ọ̀ṣun East Senatorial District nítorí ẹ̀sùn pé ó halẹ̀ mọ́ àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú Accord Party ṣáájú ìdìbò gómìnà tí yóò wáyé ní ọjọ́ àbámẹ́ta Sátidé ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Fídíò kan tó ń lọ káàkiri lórí àwọn ìkànnì ayélujára fi hàn pé ọmọ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC náà bá àwọn alátìlẹyìn ẹgbẹ́ náà sọ̀rọ̀. Àwọn alátìlẹyìn náà ń ṣe ìwọ́de lórí ẹ̀sùn pé wọ́n ń ṣèkọlù sí àwọn ọmọ ẹgbẹ́ APC ní Iléṣà. Nínú fídíò náà, wọ́n gbọ́ pé sẹ́nẹ́tọ̀ náà ń rọ àwọn alátìlẹyìn APC pé kí wọ́n máa ṣèkọlù sí àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú Accord Party níbi gbogbo tí wọ́n bá ti rí wọn, kí wọ́n sì dí wọn lọ́wọ́ láti dìbò lákòókò ìdìbò náà tí yóò wáyé. Ọ̀rọ̀ tí wọ́n sọ yìí
ti fa ìbínú púpọ̀ láàrin àwọn ọmọ Nàìjíríà tí ọ̀pọ̀ nínú wọn sì ń béèrè pé kí wọ́n tètè mú sẹ́nítọ̀ náà kí wọ́n sì gbé lọ sí ilé ẹjọ́. Ìṣẹ̀lẹ̀ náà tún ti fa ìbẹ̀rù nípa ààbò àwọn olùdìbò ṣáájú ìdìbò náà. Nígbà tó ń fèsì sí ọ̀rọ̀ náà, ọ̀kan lára àwọn olórí APC, Babafẹ́mi Òjùdù, ké sí IGP pé kí ó gbé ìgbésẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Ó ṣàpèjúwe ọ̀rọ̀ tí wọ́n fi ẹ̀sùn kan sẹ́nẹ́tọ̀ náà pé ó sọ gẹ́gẹ́ bí ohun tí kò ṣe ìtẹ́wọ́gbà nínú ètò ìjọba tiwantiwa. Ó ní èyí kò ṣe ìtẹ́wọ́gbà nínú ètò ìjọba tiwantiwa. Kódà ní àkókò tí ìjọba ológun lágbára jùlọ, mi ò rò pé ọmọ ogun kan máa sọ̀rọ̀ báyìí. Gẹ́gẹ́ bí ó ṣe kọ sójú òpó Facebook rẹ̀, ó ní IGP Túnjí Dìísù, ọ̀rọ̀ náà wà lọ́wọ́ yín, à ń dúró de ìgbésẹ̀ yín ní kíákíá. Bákan náà, gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tó jẹ́ olùdíje ẹgbẹ́ òṣèlú Accord Party nínú ìdìbò náà, Adémọ́lá Adélékè, ké sí àwọn aláṣẹ pé kí wọ́n tètè mú sẹ́nẹ́tọ̀ náà kí wọ́n sì fi ojú rẹ̀ winá òfin. Adélékè sọ pé ọ̀rọ̀ náà ti kọjá ọ̀rọ̀ òṣèlú. Ó sì sọ pé ó ní ọ̀rọ̀ náà tó kan ààbò orílẹ̀-èdè, èyí tó yẹ kí ààrẹ Bọ́lá Tinubu bójútó nípasẹ̀ ọ́fíìsì National Security Adviser. Adélékè ní mo ti gbé ọ̀rọ̀ yìí kalẹ̀ fún IGP, mo sì béèrè pé kí wọ́n ṣe ìwádìí lẹ́sẹ̀kẹsẹ̀ kí wọ́n sì mú sẹ́nẹ́tọ̀ Fádáǹsì. IGP ti fìdí rẹ̀ múlẹ̀ pé òun ti rí fídíò náà, ó sì ti fi dá mi lójú pé àwọn máa gbé ìgbésẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Ọ̀pọ̀ àwọn ọmọ Nàìjíríà mìíràn náà lo àwọn ọ̀rọ̀ ojú òpó àwọn ayélujára. Ọ̀pọ̀ àwọn ọmọ Nàìjíríà mìíràn náà lo àwọn ojú òpó wọn lórí ayélujára láti béèrè pé kí wọ́n tètè mú sẹ́nẹ́tọ̀ náà. Ṣùgbọ́n Fádáǹsì nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tí ó bá TVC News ṣe ní alẹ́ ọjọ́ Ìṣẹ́gun kọ ẹ̀sùn náà. Ó sọ pé òun kò sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀. Ó sì ní pé fídíò tí ń lọ káàkiri náà jẹ́ èyí tí wọ́n fi artificial intelligence AI ṣe. Ó ní fídíò tí Davido àti ẹgbẹ́ rẹ̀ ń pín káàkiri jẹ́ fídíò tí AI dá sílẹ̀. Primate Ayọ̀délé ti ké gbàjarè sí ìjọba o. Ó ní àwọn Kristẹni Nàìjíríà wà nínú ewu. Ó sì yẹ kí Sheikh Sanni Yahya Jigri ti wà ní àtìmọ́lé fún ọ̀rọ̀ tó sọ. Olórí ìjọ Inri Evangelical Spiritual Church, Primate Elijah Ayọ̀délé, ti bu ẹnu àtẹ́ lu ààrẹ Bọ́lá Tinubu lórí ìdákẹ́jẹ́ rẹ̀ nípa ọ̀rọ̀ kan tí Sheikh Sanni Yahya Jigri, olùkọ́ ẹ̀sìn Islam kan sọ. Gẹ́gẹ́ bí Ayọ̀délé ṣe sọ, ó yẹ kí wọ́n fi Jigri sí àtìmọ́lé nítorí ọ̀rọ̀ náà. Nígbà tó ń sọ̀rọ̀ nínú fídíò kan tí wọ́n gbé sórí ayélujára, Primate Ayọ̀délé kìlọ̀ pé àwọn Kristẹni ní Nàìjíríà lè wà nínú ewu bí a kò bá ṣe ìkìlọ̀ tàbí gbé ìgbésẹ̀ lórí irú ọ̀rọ̀ bẹ́ẹ̀. Daily Post ròyìn pé Jigri nínú fídíò kan tó ń lọ káàkiri lórí ayélujára sọ pé ẹnikẹ́ni tí kò bá fẹ́ gba ètò tí Mùsùlùmí àti Mùsùlùmí jẹ́ olùdíje ààrẹ àti igbákejì rẹ̀ gbọ́dọ̀ kúrò ní Nàìjíríà nítorí gẹ́gẹ́ bí ó ṣe sọ, orílẹ̀-èdè náà jẹ́ ti àwọn Mùsùlùmí. Ó tún pè àwọn Kristẹni ní infidels, èyí tí ó túmọ̀ sí àwọn aláìgbàgbọ́. Nígbà tó ń fèsì sí ọ̀rọ̀ náà, Primate Ayọ̀délé sọ pé ìjọba ò bá ti ṣe ìgbésẹ̀ tó yàtọ̀ tó bá jẹ́ pé olórí ẹ̀sìn Kristẹni. Nígbà tó ń fèsì sí ọ̀rọ̀ náà, Primate Ayọ̀délé sọ pé ìjọba ò bá ti ṣe ìgbésẹ̀ tó yàtọ̀ tó bá jẹ́ pé olórí ẹ̀sìn Kristẹni kan ló sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀. Ayọ̀délé ní bí ìjọba kò bá ṣe ìkìlọ̀ tàbí gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ yìí, ó túmọ̀ sí pé ẹ̀sìn Kristẹni wà nínú ewu ní Nàìjíríà. Ọ̀rọ̀ tí kò mú ọpọlọ dání tí Sheikh Jigri sọ yìí, ó yẹ kí wọ́n ti fi sí àtìmọ́lé báyìí. Bí Kristẹni kan bá sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀, wọn ò bá ti tètè mú un. Ó rọ ìjọba tí ààrẹ Tinubu ń darí rẹ̀ pé kí wọ́n kìlọ̀ fún Jigri àti àwọn aṣáájú ẹ̀sìn mìíràn pé kí wọ́n yẹra fún àwọn ọ̀rọ̀ tó lè fa ìbínú tàbí fa ìjà láàrin àwọn ènìyàn. Olùkọ́ ẹ̀sìn náà tún kìlọ̀ pé bí a kò bá kojú irú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀, ó lè ba àjọṣepọ̀ àlàáfíà àti ìgbépọ̀ àwọn ènìyàn ní Nàìjíríà jẹ́. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ ń wò wá. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di. Láṣẹ Olódùmarè, yóò sì dára fún yín.